Apata Uyesatainment TV, your #1 birthday RNL. Pastor Samuel Ìgbàròọlá mo kì í yọ. Popsi Eunice Ẹniọlá ó kú ọdún. Ó yá èrò ẹ múra kíákíá. Kájọ wá lọ kí ẹni Elédùmarè ọba mi gbénu rẹ̀ sọ̀rọ̀ ìjìnlẹ̀. Pastor Samuel Ìgbàròọlá ẹni àmọ̀róró Ọlọ́run ọba ni mò ń kí. Popsi Eunice Ẹniọlá ọmọ Ìgbàròọlá náà ní í ṣe bàbá sọdún ìbí ọmọ ń sọjọ́ ìbí ìdílé alágbàgún ti yín ní Mọdákẹ́kẹ́ Akọ̀ráyè. Pastor Samuel is our daddy GO of Unbeatable Christian Center olówó orí Ọlábẹ́sí comfort ń lèmi kó bẹ̀rẹ̀ fún. Bàbá Daniel bàbá Eunice ọlọ́jọ́ ìbí tòní. Pastor Samuel ó nífẹ̀ẹ́ bí ará ọ̀rẹ́. Gbogbo ẹ̀dẹ́ ènìyàn ní bẹ̀rẹ̀ fún ó kórìíra àbòsí kèrè mí kan. Kò fẹ́ràn ọ̀tẹ̀ irọ́ pípa tàbí èké ṣíṣe ènìyàn iye tólúwa Ọlọ́run ọba mi yọ́nú sí. Pastor Sam Popsi Eunice ọlọ́jọ́ ìbí tòní o. Èmi mọ̀lẹ́ bàbá tó bí yín ẹ̀yin méjèèjì ó yẹ ẹ̀jẹ̀ á lọ ẹ̀yin lọ́mọ Mọdákẹ́kẹ́ Akọ̀ráyè. Ọmọ ogun tẹ̀lúdó ọmọ akin lójú ogun ọmọ Akọ̀ráyè òrójú ìrégbè bí Mọdákẹ́kẹ́ bá ti jí ibi iṣẹ́ rẹ̀ ní ń lọ ọmọ ọ̀gbàgbà tí ń gbàrà àdúgbò tí ń gbàrà alé tí ń gbàrà oko tí ń gbèrò ọ̀nà tí ń rìnrìn àjò. Ó yá o ẹ̀yin ọmọ alágbàgún ará Ẹ̀bìtì ọmọ yarúyàbá ogúnlénú ọkọ oko kan ò ká mọ̀ so ọmọ àtúnṣòkòtò tó tọ̀ ọmọ ọkọ mi mà ṣe tànà kíkan ló kó alẹ́ nǹkan ọmọ ò bá dómi nílé àná ń bá tètè torí ẹ̀ níwá ọmọ kan mi kẹ́kẹ́ ń ó dé gbèjì ọmọ alédè mi ń ó dẹ́gbẹ̀fà ọmọ ọlá ọmọ iyì ọmọ ẹ̀yẹ ẹ̀yin méjèèjì ẹ sọdún èyí ẹsẹ̀ mi ìsì lágbára Ọlọ́run ọba àwọ̀ títò tó bá mú wáyé ní mú padà lọ sọ́run ọmọ aráyé ò ní pa yín láwọ̀dà bàbá àtọmọ ọmọ àti bàbá èmi kí yín àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi ọdọọdún ní sápórúwé ọdọọdún lèrú wá ń wà ọdọọdún lẹ ó máa bẹ ọdọọdún lẹsẹ yín ó tẹ̀nà lágbára Ọlọ́run ọba mi ẹni ròǹdé sọnù bí ó ṣe bí ọmọ àìpẹ́rí gúnugún kó kú kékeré àìpẹ́rí àkàlàmọ̀gbò kó mọ̀lẹ́gbẹ̀rún ọdún láyé ẹ máa pẹ́ lágbára Ọlọ́run ọba ẹ máa dàgbà lágbà ẹ máa fọwọ́ pawú ẹ máa fèrègì jóbi èmi kí yín happy birthday to you na and I wish both of you long life and prosperity. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.